ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kí ẹ subscribe, kí ẹ lè máa jẹ́rú àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ìwo ń pápá ìwo nù, ìwo ń pápá ìwo nù, àti ìwòye yìí jẹ́ ìwo ń pápá ìwo nù. Àdìsá ọmọ aládìkún Ìgbòho òòṣà tí mòye yìí jẹ́. Àwa tí mòye yìí jẹ́ o, ìwo ń pápá ìwo nù. Ọjọ́ ńlá lọ́jọ́ yẹn nìbàdàn, ọ̀dìdé tí tá ò tí lè sọ. Ọba Gbọ́láhàn ló rán ni wá pè wá o. Wọ́n fa Àdìsá Ìgbòho jọba jagunjagun. Aládé tó wà lórí ẹ̀, ọba jagunjagun ló wà jẹ́. Àdìsá adé tó wà lórí ẹ̀, ọba jagunjagun ló wà jẹ́. Àdìsá mi ò fẹ́ competition. Ẹ bá mi wọ́n lórí Sunday Igboho. Èmi nìkan nìyí olóyè tí ò ní rival, ìyá olóyè rẹpẹtẹ, Abẹni ọmọ tí ò ṣe é pààrọ̀. Ẹjọ́ olóyè Sunday Igboho òòṣà tí ń bá mi compete, nǹkan tí mi ò fẹ́ lélẹ̀ ìgbò. Ṣé ẹ̀yin náà wá fẹ́ di bàbá olóyè tí ò pé méjì ni? Èmi nìyí olóyè tí ò pé méjì náà. Kí ló dé? Àti ìwòye yìí jẹ́ ìwo pápá ìwo nà. Ẹjọ́ ó ti mú oyè kalẹ̀. Ẹni tí ò bá dùn mọ́ kó lọ kó sódà náírà. Ẹni tí ò bá dùn mọ́ ó lè fọ orí mọ́ bíríkì. Àwa tí mú oyè kalẹ̀ ṣe máa kápá rù lélẹ̀. Máa kápá sókè báyìí. Wọ́n ti fún wa lóyè o, àwa ti gboyè. Ẹni tí ò dùn mọ́ tó sì orí ìrànlẹ̀ oyè yìí ṣe nǹkan. Kábíyèsí o, kábíyèsí onírìṣà, ẹ̀yin lọ́ba ilẹ̀ Yorùbá, kábíyèsí bàbá mi ọba Gbọ́láhàn. Orúkọ yíyan mi kí mọ̀ pé ìpáwọn mi lọ fíìsìn àbí ìwọ́n pè mo bá Gbọ́láhàn pé mo dẹ̀ máa kàn bí. Ẹ bá bí ní pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣẹ́ lẹ́yìn àkànbí yẹn special nínú ayé mi gan-an ni. Bàbá olóyè tí yóò pé méjì, ọba jagunjagun ló máa jẹ́. Àdìsá bàbá olóyè tí yóò pé méjì, ọba jagunjagun ló máa jẹ́. After 6,000 years nílẹ̀ Yorùbá o, ọba jagunjagun ló máa jẹ́. Wọ́n ní Àdìsá o, ọba jagunjagun ló máa jẹ́. Ọlọ́run lóye yìí tọ́ sí Ile-Ife, ọba jagunjagun ló máa jẹ́. Oyè gbogbo ọmọ Yorùbá o, ọba jagunjagun ló máa jẹ́. Ọmọ kan yàtọ̀ sọ́wọ́ àlè, ọba jagunjagun ló máa jẹ́. Olóye Oshosin, wọ́n ní ta ló tọ́ sí nílẹ̀ Yorùbá o, wọ́n ní máa jà sọ́lá òòṣà ni. Ọba jagunjagun ló máa jẹ́. Ẹ jọ̀ọ́, ẹ̀yin wo lẹ ti ṣe tán? Àwa ti múra kalẹ̀. Èmi ti mọ̀ wípé ọ̀rọ̀ tó ní sọ́njọ́ kìíní àná, mo mọ̀ kó máa fídíò máa bá dùdù. Ọ̀ní ti mú ìjọ yẹn tí wọ́n ń ṣe ìwúre fún Olóyè Sunday Igboho òòṣà. Ta ló rí múùdù spiriti tí Ọ̀ní wà ń jọ yẹn? Mi ìrò bí mo rí Ọ̀ní kí wọ́n sọ̀rọ̀ ní pọ́blíkì bẹ́ẹ̀. Ọ̀ní wọnú tí àwọn bàbá wọn jọ yẹn tí wọ́n ń wúre fún Olóyè Sunday Igboho òòṣà. Kì í ṣe Ọ̀jájá ló wà lórí oyè. Kí ló kọ kábíyèsí Ọ̀jájá gangan? Kí ló kábíyèsí Ọ̀jájá gangan? Kì í ṣe àwọn gangan náà wà lórí oyè. Ọ̀jájá gangan ló wà lórí oyè. Níjọ́ yẹn àwọn irúnmọlẹ̀ àwọn ọ̀ṣọ́ọ̀ṣì gangan náà wà lórí oyè níjọ́ yẹn. Èmi mọ̀ wípé bọ́ọ̀nì ṣe ń sọ̀rọ̀ níjọ́ yẹn Ọ̀ní àwọn irúnmọlẹ̀ wọ́n wọnú Ọ̀ní báyìí. Ó ga. Ẹjọ́ tó bá jowú olóyè kò náwó sókè, mi jowú o. Èmi jowú. Torí èmi nìkan ni olóyè tí ò pé méjì. Olóyè sílẹ̀ bàbá olóyè tí ò pé méjì nìsín. Èmi jowú o, mo jowú. Ẹjọ́ èyí tí inú mi bá wá dùn sí oyè tí wọ́n fún olóyè, tí wọ́n fún Àdìsá. You saw it, God bless Mr. Lawale. Èyí tí inú mi bá dùn sí oyè tí wọ́n fún Àdìsá ọmọ Adéyẹmọ. Ẹ jẹ́ ká rí kọ́mẹ́ǹtì ní comment section. Ṣé inú yín ń dùn síbẹ̀? Because mo ṣe wà yìí, àǹkárá oyè, iye olóyè, mo ti mú pèlú. Àti mú àǹkárá àti mú pè. Èmi ti mú pèlé ọ̀rẹ́ di, mo ti mú pèlé kalẹ̀ báyìí. Mo ti mú àǹkárá kalẹ̀ báyìí. Gbogbo kan la máa mú ń jọ yẹn.
Ọlọ́run fún wa lẹ́mìí àtàlàáfíà ẹni tó Ògúnwùsì kan ló wà lórí ṣíà ń jọ yìí àwọn irú mọlẹ̀ náà wà lórí ṣíà ẹ̀bùn yẹn ń ṣàdúrà fún olóyè ẹ̀ẹ́rí ara kábíyèsí ẹ̀ẹ́rí ara wọn jọ yẹn in fact I don't even know how to put it ara olóyè ní ara kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì níjọ yẹn ara wọn yẹn ó kọjá wípé kì í ṣe Babátúndé Ògúnwùsì ló wà lórí síìtì ìjọ náà ó ti wá padà ṣe o ẹni tí ò dùn mọ́ kó sórí mọ́lẹ̀ Ọọ̀ni ń ṣe nǹkan Ọ̀jájá ń ṣe nǹkan o ẹni tí ò dùn mọ́ kó sórí mọ́lẹ̀ Ọ̀jájá ń ṣe nǹkan ọmọ Yorùbá ń ṣe nǹkan àwọn ọmọ ọkọ Yorùbá ń ṣe nǹkan o ẹni tí ò dùn mọ́ kó sórí ẹni tí lè bá dùn ẹjẹ ariwo ẹni tí lè bá dùn wọ́n ní Oye Oshosin tó wà nílẹ̀ Yorùbá o Mọ́jàsọ́lá ló tọ́ sí Oye Oshosin ilẹ̀ Yorùbá o Mọ́jàsọ́lá ló tọ́ sí ẹ̀yin tèmi mo kí yín ẹ̀ka rẹ̀ ká sùn ẹ kú dédé àsìkò yí àkọ́dé tó di time tí tó yìí bá wáyé ọjọ́ òwúlé Ọlọ́run jẹ́ ká lè wálé o Ọlọ́run jẹ́ a lè wá ń bẹ̀ ni torí mi táwa wá yìí Ọlọ́run ṣàánú fún wa ni ẹ̀yin tẹ́ wá lé ẹ mọ̀ celebrate àwọn tàbá wá lè wálé àti tìlàwé Ọlọ́run ṣe wà tayọ torí ẹ̀ ní mo ti máa dá platform kalẹ̀ platform àwọn tàbá lè wálé àwọn tàbá lè wálé a máa dá platform ẹ̀ kalẹ̀ after 6,000 years kábíyèsí ọba Gbọ́láhàn báwo lè ṣe rò ó kí lè rò débẹ̀ kí lè àwọn adílẹ̀ ẹni Yorùbá èkó dey play dey what dey play jagunjagun yàtọ̀ sí janujanu o èmi wá fẹ́ fohùn kalẹ̀ o èmi fẹ́ fohùn kalẹ̀ yìí kábíyèsí tẹ̀ ń fún Olóyè Sunday Igboho ṣàlóyè jagunjagun ẹjọ́ torí Ọlọ́run Yorùbáwùyí ṣé mi ò dísáfòye janujanu náà mo ń bèrè ní kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí Àkànbí ọba Gbọ́láhàn àtẹ̀yìn kábíyèsí tó kù nílẹ̀ Yorùbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tẹ bá fún olóyè ní jagunjagun ṣé mi Àbẹ̀ní Ayélàgbé ṣé mi ò dísáfòye janujanu ṣẹ́ríbi tí àti máa ní problem pẹ̀lú ara wa nìyí lélẹ̀ ṣé mi ò dísáfòye janujanu ẹ̀yin fáǹsì mẹ́jọ bá mi sọ fún wọn àwọn tí Yorùbáwùyí wọ́n ti kọ́ sí comment section ní Yorùbáwùyí see you there káwá fàájà a máa fàájà ní fàájàmánism a máa gbé wálé a máa fàájà ibo àní fàájà tẹ̀ kíkí a máa fàájà ní ṣùgbọ́n bá mi sọ fún wọn tí wọ́n ti wáyé bá mi sọ fún wọn kábíyèsí ẹni mo dì sáfòye janujanu tẹ́ẹ̀bà tókè bá lọ bá mú ọmọ lọ bókè tẹ́ẹ̀bà fún mi lóye janujanu máa bèrè fún mo deserve àbí mi deserve ẹ̀ ṣé mi ò gbìyànjú nínú ọ̀rọ̀ Yorùbá ni tẹ́bà fún mi lóye janujanu kábíyèsí Ọọ̀ni tẹ́bà fún mi lóye janujanu àti ìgbẹ̀yìn kábíyèsí tó kù. Sunday Igboho is now the new face of Yorùbá land o. Olóyè mo dẹ̀ ní ẹgọ́ṣẹ́ fún mi olóyè wà láàyè mi àti mi ìrọ́lóyè rí o mo yẹ kí n bá rí one on one báyìí tí ẹ bá gbé ọṣẹ fún mi àwọn fáǹsì wọn gbà yín tì lọ́wọ́ mi tí n bá rí one on one báyìí tẹ bá ti mọ̀ pé Yorùbáwùyí ń bọ̀ bí tẹ̀ ń bọ̀ jọ yẹn ẹjọ́ ẹ rọra mú ọṣẹ ẹ fi sápò wá torí tí ẹ bá gbé ọṣẹ fún mi olóyè tí n bá mú yín one on one àwọn fáǹsì yín wọn gbà àwọn kábíyèsí gan máa gbà yín tì lọ́wọ́ mi àwọn fáǹsì yín ni kò mọ̀ àwọn kábíyèsí gan máa gbà yín tì lọ́wọ́ mi ní tí máa fojú yín rí Oyè gidi ló tọ́ sí mi wọ́n ní wọ́n lóye janujanu kan ní ìyálòdè nìkan fún mi oyè yìí fúnra yẹn fún mi lóye Àbẹ̀ní ni olórí janujanu of Yorùbá land àwọn èèyàn tó fún mi lóye ẹnu pọ̀ of Yorùbá land ẹnu fẹnuwú gẹ̀ẹ́tì of fẹnuwú èmi kò ní kẹ́kọ̀ọ́ pè ní fẹnuwú gẹ̀ẹ́tì olóyè náà pè ní fẹnuwú gẹ̀ẹ́tì ọmọ afẹ́ pọ̀n dísè èjò pínpín àdìsá congratulations to you. Àwọn kan wá ní ilẹ̀ Yorùbá wọ́n lẹ́nu wọn òkò dey play mo kí ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tíṣò yìí bá bá yín
inú mi dùn gan bó ṣe wá sórí ètò yìí mo wá sọ nípa oyè lọ́pọ̀ ti jẹ́ for the past 6,000 years nílẹ̀ Yorùbá jagunjagun ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n ti fi dá olóyè lọ́lá àwọn èèyàn fẹ́ sẹ̀dẹ̀ sí mi pa lánàá but àná yẹn ẹ mọ̀ we go pay bills so mo busy lánàá but kí tó wá lọ síbẹ̀ please pray for Taiwo Hassan Ogogo. Hello everyone, I'm here for my daddy. He has cancer and is stage 4. Hospital is saying that they cannot treat him again, like they can't give him chemo again. So please, you are not here to beg for money. And I really love to appreciate Senator Yayi. He has been the one helping us, has been the one footing the bills. It's still, even what I'm here for, Gongo, is that if you can treat my daddy, if you can start chemo for him, whether it's medical or the or herbs, ibile, enjoy to your room. My daddy doesn't want to die. Please, I don't want my daddy is in pain. He's not happy. Please. If you know anybody that can treat me, be like me or medical way, enjoy to your love. Am I giving guys, please, I'm begging you, any help, anything, anybody that you know that can treat cancer, please, I'm begging you. That is stomach is swollen. He said, please, you can send me a DM or my sister, or even his own DM. My sister will be able to get through to his phone. Please, if you can treat my daddy, please send me a DM. I'll be checking my phone. Please, I don't want my daddy to die. I don't want my daddy to die. Please. Don't give me this one. There's no money, but if you know anybody that can treat my daddy, Ejo, please. He's saying that he doesn't want to die. Please, I've never seen my daddy in that kind of pain before. I'm not even around. Please, Ejo, to your love. Allah. ọmọ kú lómi sati ẹjọ pé tí wọn wà lórí ètò mi ẹ bá mi wúre fún Gbogbo Táíwò ọmọ kú lódò kọlọm bá mi fún wọn ní àlàáfíà tó péye kọlọm bá mi ró wọn ní agbára wọn ní cancer stage 4 dẹ̀ náà wà stage 4 ọba tó máa ń sọ òkú di alààyè báwa sọ wọn di alààyè padà. We don't want to say we miss him now. We love me personally. I love him. Ní dá mi mọ̀mọ́ because ọjọ́ ti lọ. Àwa náà ti di màmá nísìn. Táwa ní ọmọ kékeré. Àwọn even I wrote something to the mọ̀ mímọ́ sógbó wọn lè mọ̀ mímọ́. So I was ara ọmọ abẹ́nu wọn nígbà yẹn bẹ̀. Adúpẹ́ fọ́lọ́run. Lọ́dún fá. Ọlọ́run bá kó jọ. Kó bá mi fún Gbogbo ní àlàáfíà. Kọ́lọ̀ má kò sí pa wọn, kó má pa wá náà. Kó má bá fún lálàáfíà, tó bá fún lálàáfíà tán. Kó má jẹ́ kí àìsàn dé bá àwa náà. Ọlọ́run kó jọ. Bá wa fún Gbogbo Táíwò lálàáfíà. Àmọ́ wọ́n dẹ̀ sí bọ́tà. Wọ́n ní ẹjọ́ tẹ́ bá mọ àwọn tí wọ́n lè treat cancer stage 4. Tẹ́ bá mọ nǹkan tí wọ́n lè fi treat ẹ̀, please go to his platform. Bá wa kọ síbi, tẹ́ bá wa kọ síbi náà kí máa kà síta. Máa kà síta. Gbogbo ọjọ́ èèyàn tó yẹ pé ó ní discipline. Àwọn tó máa ní discipline ẹ̀rọ Gbogbo. So and Gbogbo swear Ọlọ́run bá wa fún àlàáfíà. Ẹ ṣe àmọ̀ṣe àti àìmọ̀ṣe gbogbo ẹbí tó lè fa ìdíwọ́ ìwúre tá à ń ṣe tó lẹ́sẹ̀ làwọn ẹlẹ́sẹ̀ lẹ́yìn náà. Ọlọ́run ló máa kó ṣàfihàn fún wa fún
Táíwò Gbogbo lálàáfíà tó bá wá fún lálàáfíà Ọlọ́run má jẹ́ káwa náà ṣàárẹ tọmọ tẹ̀lé tara. Ẹ ṣeun, ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ jagunjagun. Ẹ jọ torí Ọlọ́run ó yẹ owó lẹ́ fún mi o. Ikú òǹpẹ̀tà lójú ògógó òní kú, God bless you. Ògógó òní kú àwa lónìí, God bless you. Wọ́n ní kò kí n pẹ̀tà lójú ògógó òní. Ẹ bá mọ oògùn cancer ní stage 4, please let us know, please. Kí n kà síta ẹ bá wa tag àwọn no ẹ lè lọ sórí page wọn bá wa kọ síbẹ̀ ògógó náà ló ń jẹ́ lórí kìíní wherever ṣàtẹ́wọ́ pé ẹ fi lè assist. Náà yẹ ká padà sí ọ̀dọ̀ oyè tá a jẹ. Ẹ jọ tẹ́ bá ti rí mi tí mo máa ń rìn báyìí mi ò sì kì í torí tàti oyè tí wọ́n ti jẹ for the past 6,000 years. Oyè yẹn la jẹ ni o tẹ́ bá rí mi tí mo rìn lẹ́kọ̀ọ́ pé mo kàn déédéé wú bí mo kàn déédéé wú dájú mi tí mo rìn lọ́ba tí mo ṣe báyìí ẹ má bẹ̀rù o. A ní rí Dubai lọ lórí ètò ilé nìí. Ẹ má gbàgbé láti bá wa like kẹ́ subscribe kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. Ó dàbọ̀.